ẹ̀yin èèyàn ilé ìwòlẹ̀ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi tá a gbọ́ wọ́n ní ẹ mọ̀ pé àtìgbà tí àǹtí wa Fashion tán ti dé inú palace ní kábíyèsí ti sọ fún wọn wípé kí wọ́n move lọ sí Olori Masion. Wọ́n ní àǹtí wa Fashion ò dáhùn. Wọ́n ní àǹtí wa Fashion ní inú palace yẹn làwọn fẹ́ wà, inú palace yẹn làwọn fẹ́ ti raise àwọn ọmọ àwọn ò lọ sí Olori Masion kankan torí wọ́n ní ibi tí kábíyèsí fún wọn, wọ́n ní bíi suit ni, wọ́n ní bọ̀ ó kéré, ipe wọ́n kàn fún wọn níbẹ̀ yẹn torí tán bá fẹ́ change aṣọ wọn ní ọjọ́ tí wọ́n ń ṣe welcoming party padà sí inú palace fún wọn. Wọ́n ní torí ẹ̀ wọ́n fi ní kán wà ń bẹ̀. Wọ́n ní àǹtí wa Fashion àtìgbà tán ti bẹ̀rẹ̀ tán ti wọlé tán ti ṣe welcoming party yẹn wọ́n fẹ́ kúrò nínú palace kábíyèsí mọ́. Wọ́n ní ìgbà tí ó dẹ̀ yà wọ́n ní kábíyèsí pé àwọn guards wọn wípé kí wọ́n lọ move ẹrù àǹtí wa Fashion gbogbo ẹ̀ pátápátá kí wọ́n kó lọ sí Royal Mansion. Wọ́n ní Royal Mansion tí kábíyèsí Olori Mansion ẹ̀yin èèyàn lé. Wọ́n ní Olori Mansion tí kábíyèsí pèsè fún àǹtí wa Fashion. Wọ́n ní ibẹ̀ tiẹ̀ tún tóbi ju ti àwọn olórí tó kù lọ. Ṣé mọ̀ pé nítorí ìbejì tí ó wà lọ́wọ́ wọn. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní àǹtí wa Fashion ò gbọ́ràn. Wọ́n ní wọn ò listen sí kábíyèsí lẹ́nu. Wọ́n ní gbogbo bí kábíyèsí ṣe ń sọ fún wọn wípé kí wọ́n move ẹrù wọn. Wọ́n ní àǹtí wa Fashion ò dáhùn. Wọ́n ní àǹtí wa Fashion ò listen. Wọ́n ní àǹtí wa Fashion lérí. Àǹtí wa Fashion ní àwọn ò ní lọ bì kankan. Kò sí ibi táwọn fẹ́ lọ. Inú ilé ọkọ àwọn làwọn wà. Ìpè kò sí ibi táwọn fẹ́ lọ pé àwọn ò ní move lọ sí anywhere. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa Fashion ò sọ tán. Ẹ̀yin ará ilé allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Kí ló dé tí kábíyèsí fi sọ fún àǹtí wa Fashion kí àǹtí wa Fashion move lọ sí Olori Mansion? Ẹ̀yin náà mọ̀ pé àtìgbà tí Queen Naomi ti fẹ́ padà sí palace kábíyèsí ni bàbá wa Erin ńlá wọ́n ti ń sọ fún àwọn olórí yìí wípé ìyàwó àwọn fẹ́ padà, but àwọn olórí yìí wọ́n take it very very easy. Wọ́n find it easy. Ṣe ni wọ́n bá kábíyèsí ṣagídí lórí ọ̀rọ̀ yìí. So ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àwọn gáàdì yẹn bá ṣe kó gbogbo ẹrù àǹtí wa nìyẹn o, tí wọ́n kó lọ sí Olori Mansion ibi tí kábíyèsí pèsè sílẹ̀ fún wọn. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola túndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní kábíyèsí bínú sí àǹtí wa Fashion tí wọ́n ní kán kó gbogbo ẹrù ẹ̀ pátápátá lọ sí Olori Mansion. Ipe ibi tó máa dé sí nìyẹn, ipe ibi tó máa gbé nìyẹn. Wípé àǹtí wa Fashion ò ní sọ fún àwọn ibi tó fẹ́ gbé, ipá wọn ní ọkọ ẹ̀. Àwọn làwọn mọ ibi táwọn fẹ́ ní kó gbé. Àwọn làwọn mọ ibi táwọn fẹ́ káwọn ọmọ ń wà. Ọmọ àwọn làwọn mọ nǹkan táwọn fẹ́ ṣe lórí àwọn ọmọ àwọn. Wípé òun kọ́ ló máa pàṣẹ fún àwọn. Ṣé mọ̀ pé ibi tí àǹtí wa ti ní problem pẹ̀lú kábíyèsí ni ọ̀rọ̀ agídí yìí. Bàbá wo Erin ńlá wọn láìkéèyàn máa bá wọn ṣagídí. Ẹ wo bí àwọn àǹtí wa Hara tí ẹ ń bọ́ ṣe ṣagídí tó. Kí ló ṣẹlẹ̀ nígbẹ̀yìn? Ṣé wọ́n ṣe nǹkan tí bàbá wo Erin ńlá nìkan ṣe? Wọ́n ní ìtorí ẹ̀
wọ́n ní kábíyèsí sọ fún àǹtí wa fashion ni pé kò sí nǹkan tí àǹtí wa fashion lè ṣe o, ibi tí àwọn bá ní kó gbé ibẹ̀ ló máa gbé, wípé àǹtí wa fashion ò lè máa pàṣẹ fún àwọn ní inú pálásì àwọn, wípé olórí mansion yẹn ni àǹtí wa fashion máa gbé. Wọ́n nígbà táwọn gáàdì dé tí wọ́n ń gbé ẹrù àǹtí wa fashion àti gbogbo àwọn ẹrù ọmọ wọn, wọ́n ní ṣe náà ń pariwo, náà ń sunkún, náà ń yíra mọ́lẹ̀. Ẹ̀yin èèyàn alájílẹ̀ kan tá a gbọ́ ni o, wọ́n náà ń yíra mọ́lẹ̀, wọ́n náà ń sunkún, wọ́n náà ń pariwo. Kí ló le tó yìí? Ṣé olórí mansion yẹn, ṣé ilé odindi kọ́ ni kábíyèsí rà fún ẹni? Kí ló dé tí èèyàn máa fa wàhálà lẹ́sẹ̀ àti bìlísì? Kí ló dé? Ṣé ilé odindi kọ́ ni bàbá àwọn Erin ńlá rà fún ẹni? Ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀rí pé yìí tún lágbára. Kábíyèsí ra odindi lé fún ẹ, o tún ń bínú, o tún ń rojọ́, o tún ń pariwo. Ọba ní kábíyèsí, wọn ba lórí gbogbo nǹkan tọ́kọ ẹ bá ní kó ṣe ló máa ṣe. O ní láti gbọ́rọ̀ sọ́kọ ẹ lẹ́nu ni. Tó o bá ń bá kábíyèsí lágídí, ó máa pàdánù ọ̀pọ̀lọpọ̀ oore. Ọ̀pọ̀lọpọ̀ oore ló máa pàdánù. Ẹ̀yin èèyàn ní nǹkan tá a gbọ́ nìyẹn o. Tán ní kábíyèsí ṣe, wọ́n ní kó kó gbogbo ẹrù ẹ̀ pátápátá. Ó di olórí mansion. Wípé bẹ́ẹ̀ ló máa gbé. Tá a bá tún gbọ́ update, a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi ṣàánú fún yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́, Ọlọ́run á ṣe o. Ìgbéga, ayọ̀, ìdùnnú ló máa jẹ́ tiyín o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.